Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hello, Alaji. Yeah, well, so àwọn tí ẹ ní pé back and forward àwọn information wọn sí wọn sí, sorry, um, máa yẹn tí mo ní mo bá pàdé kì í ṣe akéwùgbà gold gan ni. Mo ní bí kíní yẹn ṣe jẹ́ bí story bóyá wọn ò ṣàlàyé story yẹn fún yín dáadáa. So, akéwùgbà gold àti ọ̀kanlọ́mọ ló lọ pàdé akéwùgbà gold ìgbà tó wá sí US. Òun ló wá ń gbé káàkiri tí wọ́n ṣe program kiri. So ibì kan tí wọ́n ti wá lọ ṣe program tí mo wá lọ síbẹ̀, àwọn tí mo pàdé níbẹ̀, máa yẹn ó wá happen to be àwọn tí wọ́n mọ Rashidat. So àwọn kì í ṣe akéwùgbà gold gan àti ọ̀kanlọ́mọ, kì í ṣe pé àwọn gan ni wọ́n mọ Rashidat, wọn ò mọ̀. So program wọn tí mo lọ attend, àwọn tí mo bá pàdé níbẹ̀ tó yẹ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ń gbé níbí báyìí. Àáfàá yẹn, máa yẹn, òun ló wá happen ìgbà tá à ń sọ̀rọ̀, mo wá find out pé àṣé pé ó mọ Rashidat. Then mímọ̀ tó dẹ̀ mọ̀, ẹ jẹ́ mọ̀ pé àjò ló bá lọ. So gbogbo ọwọ́ tó gbé tí Ọlọ́run ò gbà. So but nǹkan tí mo kàn ń lérò náà ni pé since pé wọ́n jẹ́ni tó mọ̀ pé ká wá reach out sí wọn, ìyẹn ni àwa ń ṣe ìgbìyànjú lórí. Àwọn mọ́mì náà mọ̀, àwọn dáàdì náà mọ̀. So ìyẹn ni à ń ṣègbìyànjú lórí pé kí a try láti bá máa yẹn sọ̀rọ̀, bóyá kó lè bá Rashidat sọ̀rọ̀. But again, gẹ́gẹ́ bí a ti ń sọ bọ̀ nípa woman Rashidat, mo rò pé Uncle Jelly náà wọ́n á dẹ̀ ti fi yé yín lọ́pọ̀lọpọ̀ pé kì í ṣẹ́ni tí anybody lè bá sọ̀rọ̀. Àjò ló bá lọ. So ìgbà tí gbogbo ẹ̀ ò dẹ̀ ṣiṣẹ́, tí gbogbo ẹ̀ ò ṣiṣẹ́, kò sí nǹkan kan tó ń wá tó kó kí àkó fún, ó tiẹ̀ ọmọ mùsùlùmí ni, àwọn mùsùlùmí ló bí, ilé mùsùlùmí ló ti wá. Ẹjẹ́ mọ̀ pé Rashidat tiẹ̀ kò follow Islam mọ́. Ó ti change this Christianity, ibi à ń bá jọ káàkiri náà ni. So mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé yín dáadáa. Rashidat kì í ṣe ẹnìkan tí anybody lè bá sọ̀rọ̀. Máa yẹn òun akànnì kíyẹn náà gbìyànjú ni. But gbogbo àwọn tí à ń gbìyànjú láti pé kí wọ́n bá Rashidat sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ti bá wọn jà tí wọ́n ní access sí mọ́. Mo fẹ́ ẹ kàwé Alhaji, you are educated man. Mo fẹ́ kó yé yín dáadáa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé yín dáadáa. Ẹ má jẹ́ ká fi ti culture àbí sentiment ká má fi wọ ọ̀rọ̀ yìí. You are an educated man. Rashidat is sick. Ó ní mental health. Ẹ jẹ́ kó ká understand yẹn, ká establish yẹn dáadáa. She's sick. It's unfortunate to say. So ọ̀rọ̀ rẹ̀ ó gba sùúrù, ọ̀rọ̀ rẹ̀ ó gba ọ̀nà proper way, òfin. Ìyẹn ni ẹ jẹ́ kí a follow, ìyẹn ni kí a jẹ́ ká focus lé lórí. Ìyẹn ni kókó. Ìyẹn ló lè stop ẹ̀. Bẹ́ẹ̀mi gan ṣe gbára mi lọ́wọ́ rẹ̀ nìyẹn. Mo ní láti ṣe gbogbo ìgbésẹ̀ yẹn. Ọlọ́run ni ò pa mí, Ọlọ́run ni ò pa àwọn ọmọ mi. Ẹ jẹ́ kó yé yín, Alhaji, ẹ jọ̀ọ́, please. Mo ti ń repeat nǹkan yìí. Mo rò pé Uncle Jelly náà wọ́n á ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún yín. Àwọn mọ́mì náà ẹ ti pè àwọn, ẹ ti bá wọn sọ̀rọ̀. So ọ̀rọ̀ pé ká máa bá Rashidat sọ̀rọ̀ kọ́, ọ̀pọ̀lọpọ̀ ló ti bá jà, kò gbádùn. You are an educated man, Alhaji. Please, try to understand.
So the proper way, the only way, òun ni kẹ́ jẹ́ ká focus lórí ká take legal step. Bí mi gan ṣe gbára mi lọ́wọ́ rẹ̀ nìyẹn tí mo dẹ̀ fi protect àwọn ọmọ mi. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Ṣé rí àwọn tí the second thing, àwọn nǹkan tí ẹ forward sí mi kì í ṣe nǹkan kan tó new again gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé kọjá. Àwọn nǹkan kan yìí ti kọjá lọ. Ó ti ń ṣe tipẹ́. Alájà náà ti forward sí mi. They are nothing new. They are nothing new. They've been going on for far too long. Again, the focus now should be take proper step, legal way to stop it. Nǹkan tó yẹ ká máa focus lórí nìyẹn. Okay, sir. So, àdẹ̀tí mo ti bá ẹ̀rí message tí mo kọ sálàájà kò respond títí dèní. That's the right way to go. Alaja is an educated person. She's a well-educated person. She's very knowledgeable. Abby, she's very smart. She knows the right way. She knows the right thing to do. And as an educated man yourself, you will know. And mama, ìlú òfin la wà. Ìlú òfin la wà. There's a right way. There's a proper way. That's the only way. So let's focus on what's necessary, what needs to be done. So gbogbo disparaging message yìí, ó máa stop. It's nothing new. Gbogbo ẹ̀ mo ti rí. Again, mo ń sọ again, ní láti máa forward sí mi. I know all of these things. Nǹkan tó yẹ ká focus lórí. Let's take the meaningful way to stop it. Take legal action. Ìyẹn ni kẹ́ jẹ́ ká focus lórí. That's the way to stop it. So, kò jẹ́ bó ṣe jẹ́. All right. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.